ọ̀rọ̀ tí ẹ gbọ́ lórí topic tá à ń sọ̀rọ̀ lé lọ́wọ́ yìí ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ ẹ ṣe bí bọ́ yá èké ṣe Yorùbá tí mò ń sọ lẹ́yìn náà ń sọ. àti retí kí bàbá wọn wá sí àgbáyé Sheikh Muyideen Ajani Bello gbé tuntun jáde. látàrí bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lágbọn òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. ajá balẹ̀ ni ó ti jáde. ìṣòro Yorùbá lakọ́lé eléyìí o. ìṣòro Yorùbá. akọkọlùkọ ya kílára wá sí tó gbóná jẹjẹ. gbàkúgbàkọ wẹ́rẹ́wẹ́rẹ́ àgbọ̀sọ̀gbànú kẹtìyà fún gbogbo wa. àtàgbà tọmọdé Nàìjíríà. pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. àfàwọn rẹ́kọ̀dù ìgbé sókè. wọ́n ní àwọn aràn yòókù máa rán sí Yorùbá ẹgbẹ́ pé ṣé bó ṣe yẹ kó máa ṣe nìyẹn Yorùbá ni wọ́n ràn. bàbá wo wá sí àgbáyé tún dé. ojú balẹ̀ ọ̀rọ̀ ta ṣaraṣara. ìṣòro Yorùbá lẹ́lẹ́yẹ tún gbà. ẹ má fojú rí ní èèyàn máa kódà pàápàá jùlọ ẹ̀yin Yorùbá yìí ẹ̀yin Yorùbá rán dáradára ẹ̀yin Yorùbá rán dáradára tí nǹkan rẹ̀ wù. tó gbé sókè. Yorùbá báwùsá bá wò wá títí tí wọn ní Yorùbá wá asọ̀rọ̀ ànádòmí kílẹ̀ ó tó mọ́. ẹ tún bá kan sí. ẹ bá pe Haúsá lẹ́ran alẹ́yìn náà ni kókó tá à ń jẹ ẹ̀yin Yorùbá. ìṣòro Yorùbá ẹ tún gbà. ọdún mẹ́rin làkọ́kọ́ téèyàn ọba ṣèjọba fún wa lórílẹ̀‐èdè ìjẹ́ pírẹ́sídẹ́ǹtì ni ìjẹ́ gọ́fúnọ̀ ni ẹ yìí sì í ṣe nǹkan kankan kárí nǹkan pàtàkì kankan tẹ́ fi lọ́dún mẹ́rin àkọ́kọ́ tán ẹni ọba yìí ṣe nǹkan lọ́dún mẹ́rin àkọ́kọ́ káti mọ̀ pé jìbìtì ni ó lù wá ń bí ọdún mẹ́rin tó kù. ikú tó lélẹ̀ yóò yá. gbogbo ntí bá ń bẹ lẹ́mìí oníkálukú wa ni ká sọ jáde fọlọ́hún òde ọ̀hún ni astajib lakum lọ́lọ́hún wí ẹ pè mí kí n sì dá yín lóhùn ngbà tí ń pe ọlọ́run ní kọ̀rọ̀ pé mo fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì orílẹ̀-èdè ńbò ni wọ́n wà ebó ń sùn. ẹ tún gbà. ọmọ tí wọ́n ń gbé gẹ̀gẹ̀ níta ó wá jẹ́ pé yín lẹ wá ń pọ ọmọ yín lọ́mọ tí ò da ọmọ tó ń dá níta tó sì dá sẹ́yìn náà nù lé. ẹ tún gbà kan sí. a ní ẹ má bínú ara yín máa bí kí ló dé pàápàá. ikú tó lélẹ̀ yóò. àwọn dankanru ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n tẹ́lẹ̀ àwọn dankanru kéye tó lọ́dọ̀ tiwọn. ẹ ò tí ì gbọ́ kókó ẹ gbà. ẹni òfò ni ẹ ṣòfò láyé ẹ tún ṣe lálìkìyàmà ẹ̀yin rádaràda wọ̀nyí ká máa sọ̀rọ̀ lọ́nà láti yí ọdún yìí kọ́mọ̀ tí ẹ̀ wá sí ìhàn tó wọ̀ yín létí. ẹ tún gbà. èmi kọ́ ni mo ṣe pé òun ọlọ́run lọ́sẹ̀ o. ẹ tún gbà. wá ṣe dáadáa tó o bá ṣe dáadáa tó o débẹ̀ tí wọn náà tún hu àwọn kàbá àbí nǹkan tí gbogbo ẹ̀ tún ń dàrú tí a ń jà lọ́tún tí a ń jà lọ́sì àkànbí ẹnu tí mo fi yàn yìí náà ni mo fi tẹ́ḿbẹ́lú rẹ o. ṣé gbọ́ bàbá wa wá sí àgbáyé Sheikh Muyideen Ajani Bello audio CD and VCD wá sí ta àkọlé ẹni ìṣòro Yorùbá marketed and distributed by ExcelTv and Records International shop one owóde police station ọ̀fà excel tó wà lórí ta náírà lu Ògbómọ̀ṣọ́ tó fi mílì tó wà lókèrè junction Òmùaran nípínlẹ̀ Kwara àtọ́fíìsì excel tó wà ní shopping U18 and 16 àmì àrẹ́nà shopping complex Bọ́ládé Òṣòdì Lagos telephone 08081353988. gbogbo rẹ́kọ̀dù olórin àti sinimá tó ń jáde nílé iṣẹ́ Excel. lámàrí wo báyìí lórí YouTube wa ExcelTv. ẹ subscribe sórí ẹ̀kẹ́ ríran wo. audio CD and VCD wá sí dá pàkọ́lé ẹni ìṣòro Yorùbá. agbọ̀túngbà wo tún wọ ní ẹ̀yin náírà kẹ́gbà ó kọjá bẹ́ẹ̀. ẹ tètè lọ ra ti yín o. Muyideen Bello náà sọ wípé Ọlọ́run dásìkò ẹ̀ ó sàn lù ó. Ọlọ́run dásìkò ẹ̀